ṣe rí èyí tó yọ kàn ṣẹlẹ̀ awuyewuye tá à ń gbọ́ lọ́tún lósì yẹn ó dàbí pé èèyàn mọ̀ jẹ́ kétí ẹni ó di kì í jẹ́ kí inú ẹni ó dùn. Èmi ò rí nǹkan kan tó yẹ kó fa awuyewuye pàápàá láti ọ̀tún àti òsì. Àwọn ọba pàtàkì méjì tá a ní nílẹ̀ Yorùbá náà ni Olúfẹ̀ Ọọ̀ni àti Aláàfin Àyíká ikú ọkọ ayaba lágbo. Àwọn méjèèjì náà ṣe pàtàkì, wọ́n sì jẹ́ ìṣojú Yorùbá. Gbogbo ètí òkú tí wọ́n ti sí nígbà tí ọba Adéyẹmí tó wà ní ipò tóun àti ọba Síjú Adé kò yẹ kí irú bẹ́ẹ̀ tún wáyé mọ́. Mo sì mọ àwọn ọba méjèèjì dáadáa, ìyẹn dáadáa ni bàbá wa Olúfẹ̀ Ọọ̀ni tí kò fẹ́ ìdàrúdàpọ̀, kì í fẹ́ ìjàngbọ̀n. Bẹ́ẹ̀ náà sì ni Abímbọ́lá Ẹlẹ́wù Ẹ̀tù, ìyẹn jẹ́jẹ́ ni. Ṣùgbọ́n àwọn èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn, àwọn ni ń wú gbogbo ọ̀dà nígbà tí èèyàn wà lórí ojópo tí ò tí ì pọ̀dún kan tí ò tí ì pọ̀ṣù mẹ́fà, ṣé wàhálà ló yẹ kó máa fà? Gbogbo tó yẹ kó jẹ wọ́n lógún, bí eku ó ṣe máa ké bí eku, tẹ́ja ó máa ké bí ẹja, tí òde ìlú ó tòrò pé ìwọ òdù mí èmi òjù ọ́, kí ni a fẹ́ gbà ń bẹ̀? Àwọn aládàásí ni ẹ fẹ́ máa dá wàhálà sílẹ̀. Ọba Abímbọ́lá Ẹlẹ́wù Ẹ̀tù yẹn dáadáa ni. Gbogbo ìgbàlódógóje ni èrò ọ̀wáyà. Ṣébí Ọ̀rànmíyàn tó tẹ Ifẹ̀ tó tẹ Ọ̀yọ́ tẹ́bí Ifẹ̀ ló ti lọ. Bó lẹ́sẹ̀ pìtàn Ọ̀yọ́ tẹ́ẹ̀ ní sọ Ifẹ̀, bó lẹ́sẹ̀ sọ Ifẹ̀ tẹ́ẹ̀ ní sọ̀yọ́. Ifẹ̀ sì lolú. Olúkólúkan yìí tọ́ ni. Ẹnìkan yìí gbá yẹkẹtẹ kó tó erin, èyí gbá yẹkẹtẹ kó tẹ́fọ̀n, olúkólúkan ò tọ́ ni. Pàṣípàánù kí wàá ní kí ni àwọn kẹ́rẹ́ fẹ́ gbà ń bí èèyàn.